A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Ìdùnnú ṣubú layọ̀ fún àwọn alágbàtà epo bí ilé-iṣẹ́ ìfọpo Dangote ṣe mú àdínkù bá owó jálá epo dísù sí Náírà 1,000. Lánàá ọjọ́ Ìṣẹ́gun ni ilé-iṣẹ́ yìí kéde àdínkù owó dísù láti N1,200 per litre sí N1,000 per litre. Ìgbésẹ̀ tí ó mú ìdùnnú bá àwọn alágbàtà epo. Nínú àtẹ̀jáde ní ilé-iṣẹ́ Dangote ti ṣe ìkéde yìí láti ọwọ́ agbẹnusọ Tony Chiejina. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn ní ìrètí wípé èyí yóò kó ipa lára gbogbo owó ọrọ̀ ajé orílẹ̀-èdè kí ó sì mú àdínkù bá ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè. Ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2024 ni ìròyìn jábọ̀ wípé àwọn alágbàtà epo pè fún àdínkù owó jálá epo dísù tí ó ń jáde láti ilé-iṣẹ́ Dangote kí ó wà láàárín N700 àti N850 bí wọ́n ṣe àfihàn àti ní ìpàdé pẹ̀lú àwọn alámòjútó ibi ìfọpo Dangote láàárín ọ̀sẹ̀ yìí. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí, akọ̀wé àjọ alágbàtà epo IPMAN ẹ̀ka Àbújá sí Suleja Mohammed Shaibu sọ wípé ìgbésẹ̀ yìí jẹ́ ìtẹ́wọ́gbà. Inú òun dùn láti gbọ́ ìròyìn ayọ̀ yìí nítorí yóò túbọ̀ mú ìfigagbága wáyé láàárín àwọn oníṣòwò epo tí yóò sì ṣe àǹfààní fún ọmọ orílẹ̀-èdè. Ó ní ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ sí ní ipa lára owó ọjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi oníṣòwò àti aláfẹ́ ènìyàn Pascal Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest sí àhámọ́ síwájú ìfarahàn níwájú ilé-ẹjọ́ gíga lónìí lórí ẹ̀sùn wípé ó ń ná owó náírà báṣubàṣu lójú agbo ní èyí tí ó lòdì sófin ilé-ìfowópamọ́ àgbà fún ti ọdún 2007. Agbẹnusọ fún àjọ EFCC Délé Oyèwálé ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lánàá. Oyèwálé ní lóòótọ́ ni Cubana Chief Priest wà ní àkàtà wọn, yóò fi ojú ba ilé-ẹjọ́ lónìí. Nínú ẹ̀sùn tí agbẹjọ́rò àjọ EFCC ṣe Àgbàmọ̀fin Rótìmí Oyèdépò pẹ̀lú àwọn 7 mìíràn tí wọ́n ṣaṣojú alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ni wọ́n ti ṣe ẹ̀sùn wípé ní ọjọ́ 13 oṣù kejì ọdún 2024 Pascal Okechukwu níbi tí ó ti ń jó ní ibi ayẹyẹ kan ní Èkó hòtẹ́ẹ̀lì tàbùkù sí Náírà 500 ní ìlọ́po tí ó ń ná fún wákàtí 2. Fún ìdí èyí, ó ti lu òfin ilé-ìfowópamọ́. Síwájú àkókò yìí ni àjọ EFCC sọ wípé àwọn ti ń wọ́de ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká láwùjọ lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìròyìn yàjóyàjó tó ń dé sétí ìgbọ́ jẹ́ kó di mímọ̀ wípé ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti gba ìyọ̀ǹda oníṣòwò àti aláfẹ́ Pascal Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Chief Priest pẹ̀lú mílíọ̀nù 10 náírà àti onídùúró 2 iye kan náà. Síwájú àkókò yìí ni ìlúmọ̀ọ́ká yìí bẹ̀bẹ̀ níbi ìgbẹ́jọ́ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Cubana Chief Priest ni wọ́n ṣe ẹ̀sùn rẹ̀ síwájú adájọ́ Kẹ́hìndé Ògúndáre lórí ẹ̀sùn oníkókó 3 tí ó dá lórí ṣíṣe owó báṣubàṣu níbi ìgbafẹ́ kan ní Èkó Hotel, ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ fún un tán ni ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Bákan náà ni agbẹjọ́rò rẹ̀ Àgbàmọ̀fin Chikeozulu Ojukwu rọ ilé-ẹjọ́ kí wọ́n bójú àánú wò ó gba ìyọ̀ǹda rẹ̀ bí ó ti ṣe àwáwí wípé ara oníbàárà òun kò yá, àpọ̀jù ọ̀rá ń jẹ́ kí ó máa mí gúlegúle. Ó ní ìgbà àkọ́kọ́ rẹ̀ nìyí tí wọ́n máa fi irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ kàn án tí kò sì ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn kankan rí. Ó ní oníbàárà òun jẹ́ agbanisíṣẹ́ tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ lé lẹ́gbẹ̀rún kan tí ó jẹ́ wípé òun ni wọ́n gbé ẹ̀mí lé láti san owó oṣù fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
lánàá ni àwọn ajìjàǹgbara fún ilẹ̀ yorùbá lérí láti dá wàhálà sílẹ̀ bí àwọn agbófinró bá kọ̀ láti yọ̀ǹda àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ó wà nínú ìgbèkùn wọn lẹ́yìn tí wọ́n fi àsíá wọn lélẹ̀ ní ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́. Bí a kò bá gbàgbé wípé afurasí ajìjàǹgbara ilẹ̀ yorùbá mọ́kànlélógún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró àti aṣọ ológun pẹ̀lú oògùn abẹnugọ̀ńgọ̀ ni ikọ̀ ọlọ́pàá kó pamọ́ sí ẹkùn wọn. Àwọn ajìjàǹgbara yìí nípasẹ̀ igbákejì alámòójútó wọn Victor Adéwálé nínú àtẹ̀jáde lérí sí ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kí wọ́n fi ara mọ́ ohunkóhun tí ó bá tẹ̀yìn rẹ̀ yọ bí wọ́n bá kọ̀ láti yọ̀ǹda àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n fi sínú àhámọ́. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè Sweden ni Adéwálé fi ṣebùgbé tí ó ń sìn gẹ́gẹ́ bí alámòójútó European Coordinator of the Oodua Progressive Union (OPU). Wọ́n ní ọdún 2020 ni wọ́n kọ́kọ́ fi jẹ Akíngbayì Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé àwọn fẹ́ ṣe ìkìlọ̀ fún ìgbà ìkẹyìn kí gómìnà Mákindé yọ̀ǹda àwọn jagunjagun wọn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní olú iléeṣẹ́ ìjọba ìlú Ìbàdàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.